Káàárọ̀ bọ̀ wọ́n máa sílé wọ́n máa ti jáde. Sulaimon ò sílé. Wọ́n ti jáde látàárọ̀. Níbo ló gbà lọ? Wọ́n kàn ń lọ lókè bẹ́ẹ̀ yẹn kò jáde ọ̀run dàgbére fún mi gan. Chai. Bó sì yẹ wọn kú. Ṣó ti gbàgbé pé a ní interview tá a máa lọ ni? Ó gbọ́dọ̀ mi lọ wá káàkùn gbogbo nǹkan bẹ́ẹ̀. Wọ́n máa ráyè tẹ̀síbá àwọn fàkiri àdúgbò nísìnyí. Kò ráyè. Wọ́n ráyè o. Aago méjì sì ti fẹ́ lù báyìí. Mi ò mọ orí ẹ̀dá Sulaimon yẹn rí rárá. Kó má ka nǹkan kún láyé ẹ̀. Mo ti try nọ́mbà ẹ̀ kò wọlé. Anyway, tó bá dé sọ fún pé mo ti. Mọ̀ bẹ́yìn ò ṣe máa ń ka nǹkan sí láyé ẹ̀ tó sì mọ̀ pé à ń lọ síbi iṣẹ́. Wẹ́ ó rẹ́ni ń bọ́ náà mi ò dá lẹ́bi. Káyé pé anyhow mo ti gbìyànjú tèmi tán. Ọlọ́run tó ṣẹ̀dá ènìyàn Olohun tó rò gbogbo ohun tọ́lọ́run dá pátá kò dá lórí asán ṣùgbọ́n ènìyàn ló burú jù nínú ẹ̀dá tọ́lọ́run dá ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ohun tọ́lọ́run fẹ́ òun ni ká dá wọlé ohun tọ́lọ́run fẹ́ òun ni ká máa ṣe a má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ṣáfà kan tó ní fà. Àtàdúrà ìṣá. Fatiha. Bismillahirrahmanirrahim. Maliki yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Ọlá àgbàdúrà wa. Àmín àmín. Sulaimon báwo ló ṣe rìn rìn? Mo ti wọ ẹ délé kó tó di pé mo lọ sí ibi interview tó dẹ̀ mọ̀ bí interview yẹn bó ṣe wà very important sí wa tó. Báwo ló ṣe máa ń rìn rìn ẹ? Kò yé mi o, ibo ló gbà lọ, kò dẹ̀ síbi tí mo máa pè ẹ́ sí tí ìbá tó sọ pé bóyá kí n pè ẹ́. O kàn ń waste time ni. Báwo ló ṣe rìn rìn ẹ? Muideen, nítorí ṣẹlẹ̀ ní pé mọ́sálásí ni mo lọ. Wọ́n náà dẹ̀ mọ̀ wípé irun yẹn èmi ò lè fi ṣeré. Àsìkò tẹ́lẹ̀ fi interview wọn sí ní iléeṣẹ́ tá a kọ̀wé sí aago 2 ni wọ́n pè é. Ó sì mọ̀ pé tá a bá fi bẹ̀rẹ̀ interview láago 2 yóò pa ìrun lára fún mi. Ìdí nìyẹn tèmi ṣe decide pé mi ò ní láǹfààní àti lè lọ síbẹ̀. Sulaimon tí mo bá gbọ́ ẹ yé èrò tó lọ kí yẹn òun ni ò jẹ́ kí o wá sí ibi interview àbẹ́ẹ̀kọ́. Exactly bó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀mí ẹ̀ yìí o mo rò pé o ti ríṣẹ́ mi síbò mi ṣá. Ọ̀rọ̀ ẹ̀mí tó yí kọ́ ni tó wà nílẹ̀ yìí. Báwo wá ni ibi tẹ́ wá lọ? Bó ṣe ń ṣe lọ́rùn yẹn ò tiẹ̀ tẹ́ mi lọ́rùn rárá ó kàn ṣe bálabàla. Imagine bá ṣe dán lọ́nṣẹ̀ wá ń sọ fún wa pé a máa ní sùúrù kí ọ̀gá kan dé o. By the time tí ọ̀gá yẹn máa fi dé lélẹ̀ àti ẹ̀rọ bóyá bó bá dé o ká bẹ̀rẹ̀ interview ní inú olúkálùkù ti ń dùn. Bó ṣe dé báyìí ló bá tún sọ ọ̀rọ̀ míì pé ìgbà kan àwò kan a máa sún interview di ọ̀túnla ni o. O mi nẹ. Ṣé màmá parọ́ ni? Wọ́n sún di ọ̀túnla. Bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ inú mi ò dùn rárá. Aago 12 bẹ́ẹ̀ni ni wọ́n pè lọ́túnla. Ṣé wá rí i pé wọ́n fẹ́ kémi náà wà ní interview náà ni because aago tí wọ́n fi sí yẹn mo sì lè meet up aago yẹn. Níta bá ṣe látago 12 yẹn tó bá fi ń di aago 2 á ti parí rẹ̀ màá sì tún láǹfààní àti lọ ṣe kíni àti ti lọ kírun tèmi náà. Muideen ó ti máa fẹ́ kó ṣe ní pé jẹ́ ká lọ prepare against ọ̀túnla yẹn láago 12. So tó bá di ọ̀túnla yẹn máa disappoint o. Mi ò ní disappoint jẹ́ ń bá ẹ lé o. ó máa bá mi lé. Ọlọ́dẹ ìṣe tèmi náà ní rọrùn. Yóò jà sí èrò fífi yẹn Ọlọ́run àfi rọ olúkálùkù. yóò fi rọ̀ ẹ́ lọ́rùn. Ebi tẹ̀ ń pa nínú ṣùgbọ́n mo ní kí wọ́n kọ́kọ́ jábọ̀. Ẹni tó ṣe fẹ́ Ọlọ́run lọ́lọ́run ń yọ́nú sí ẹni tó ṣe fẹ́ ara rẹ̀ á rí bínú Ọlọ́run ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù. Àfà
tí mo fẹ́ máa parọ́ ni mi ò tiẹ̀ rí àpẹẹrẹ gbígbàdúrà yẹn rárá nínú àwọn méjì tí ó jẹ́ pé a jọ lọ fún iṣẹ́ yẹn èmi nìkan ni wọ́n mú. má lọ jìnnà ọlọ́run mi kàn mí jẹ ó sì dá èmi lójú ni torí mi ìṣẹ̀ṣẹ̀ máa mi ò sí inú ọmọ kékeré àfa mi ẹ̀ṣẹ̀ máa ń ṣe àdúrà fáwọn èèyàn mo sọ fún ọ pé wọ́n ní bólógò bá ṣe ní kásà lóye kásà mo sọ fún ọ ní ó jókòó yóò méje tí wọn náà ṣàìsùn tó àdúrà rẹ lọ́rùn làdúrà rẹ tó gbà èmi lè bí wọn àbọ̀ kí n túbà lé níjọ́ kejì gbọ́ òun sílẹ̀ mo mọ̀ kó òun sílẹ̀ ó dá lórí ọlọ́run mi kàn mí jẹ èmi ò ẹ̀sìn máa ṣàdúrà fún mi ní sísá méèké. àfà kẹ́sì máa wò ó nǹkan tẹ́ ẹ gbé fún mi kó kàn rò pé bóyá kí n máa para lásán ni gbígbé yẹn lè máa bá gbígbàdúrà yẹn lọ mi ò mọ̀ ẹgbẹ́ tó sọ pé mo máa gbàdúrà kan. nígbà tẹ́ bá fọkàn sí pé ètí gbé sẹ́fàáfà pé oní ọba ẹ̀ ń ṣe oní àwọn ìjọba jókòó àdúrà bọ́lá láti wá aráyé títí gbogbo èèyàn bá ẹlòmíwà tó jẹ́ pé kò sí ìlọ́rọ̀ rẹ jẹ mọ́ ẹlòmíwà tó jẹ́ pé yàtọ̀ ìlọ́rọ̀ rẹ jẹ mọ́ ẹlòmíwà tó jẹ́ pé dẹ̀lá ìlú láàkì fún ẹni tó yá ló kò sí fún ẹni tó yá rẹ̀ yà sí fún ẹni tó yẹ ká ló dẹ̀lá ìlú fún kí ogun tí wàá fọkàn sí ọdún àfáà pé àfáà tó ní ìtumọ̀ báwọn ní okòwò sí ọ̀sán àdúrà kí ló dé táwọn ọmọ mùsùlùmí sì lè fàdúrà báyìí náà àwọn mùsùlùmí alẹ́ púpọ̀ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ó tún padà sí lọ́dún tó ṣe ní ewu. àfà inú mo ṣe ra mi lóòótọ́ kéèsì máa ń wọ ọmọ sùnmọ̀ yẹn o wákàtí márùn-ún ìrùn ẹ̀ kì í dín lójúmọ́ kò dẹ̀ sí tẹ́ bá rí báyìí bó ṣe máa fọ àtẹ̀sílẹ̀ lọ́wọ́ nílé yìí ọlọ́ọ̀. bó ṣe rí lòun ní ìtàn yọ ọlọ́run sí ìtàn yọ. ẹni tí mo bá ti lè máa gbàdúrà láti lè máa gbàdúrà ó yí àrùn ìdílé ló sì ṣe fún ọ. àìríṣẹ́ òwò ó kù pé ó tàn wá dúpẹ́ lónìí. èmi náà máa ń fi wákàtí ọ̀wọ̀ yìí sọ àwọn ẹ̀gbẹ́ ní agbára ọlọ́run ní agbára ọlọ́run kọ́nà fi rọ̀ mí lọ́rùn wákàtí márùn-ún yẹn ọlọ́run ní jẹ́ púpọ̀. ọlọ́run sì fèrè lọ́rùn fún pẹ̀lú tó dọ̀ ọlá àwọn afáàlú olófèrè lọ́rùn ọlá àwọn ní olófèrè lọ́rùn ọlá àwọn wà ní olófèrè lọ́rùn. ẹṣẹ́ gbọ́dọ̀ àpá ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù ọlọ́run. má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ because kó lè jọ bí ìbínú mi ò bẹ̀rù fẹ́ kó bínú sí mi rárá lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. ó rí i pé lẹ́nu ijọ́ mẹ́ta mò ń ṣe àkíyèsí rẹ bákanbákan but mo lérò pé inú ilé mùsùlùmí ló ti jáde but àwọn ìṣesí ẹ tí mi ò dẹ̀ like òun náà ni wípé òì kíkírun tó bá dẹ̀ wo inú iléeṣẹ́ tá a wà yìí wípé kì í ṣe iléeṣẹ́ kan tí ò fààyè gba àwọn òṣìṣẹ́ abẹ rẹ̀ ọ̀dọ̀ àwọn iléeṣẹ́ kan wà káàkiri ìgboro tí wọn ò fi ààyè lẹ̀ fún àwọn òṣìṣẹ́ abẹ wọn rárá bó ti wù kó mọ láti lè lọ jọ́sìn fọlọ́run ṣùgbọ́n iléeṣẹ́ tiwa tí a wà ń bẹ̀ yìí kò fi ara ní òṣìṣẹ́ kankan bí tí wù kó mọ àfẹntí kò bá fẹ́ fúnra lára rẹ̀ ló kù nígbà tẹ́mi gan máa gbaṣẹ́ nu iléeṣẹ́ yìí ohun tí mo rí ni pé àjọsọ àdéhùn wa ò ní pé tí àsìkò òun bá ti ń tó tí mo fẹ́ lọ jọ́sìn fọlọ́run o èmi ò máa lọ tí wọ́n dẹ̀ gbà bẹ́ẹ̀ fún mi èyí ló jẹ́ kí wọ́n mọ̀ wípé kò sí ọmọ inú iléeṣẹ́ kankan tó wà níbí tí kò láǹfààní àti lọ jọ́sìn fọlọ́run lásìkò tó yẹ kó jọ́sìn ìwọ gẹ́gẹ́ bí mùsùlùmí kò sí tó ní kó má jọ́sìn fọlọ́run kó má lọ kírun tí wọ́n bá dẹ̀ wọnú gbogbo iléeṣẹ́ tá a wà yìí kò sí ẹnì kankan tí mo láìkì tó bí mo ṣe fẹ́ràn rẹ̀ kò sì sí tó fàájú wípé ó kọ mùsùlùmí tó ń jẹ́ àti ilé mùsùlùmí tó ti jáde nígbà táwọn arápẹrẹ mùsùlùmí lára rẹ̀ wá ń kọ́ báyìí ṣùgbọ́n tó bá fẹ́ kí n máa láìkì rẹ lọ bẹ́ẹ̀ o tó fẹ́ kí n fẹ́ràn rẹ o jẹ́ àpàdé mọ́sálásí o gbọ́. ẹ ṣe sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe sọ ṣáájú ẹni ọmọ mùsùlùmí gidi ni mí mo dẹ̀ máa ń kírun kí n tó kúrò nílàárọ̀ mo máa ń kí àsùbà ṣùgbọ́n ẹ̀yin náà ti sọ ṣáájú ẹni pé o gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ èmi lẹ́ ń tì sí ìdí nìyẹn tí mi ní ráyè lọ kírun lọ́fíìsì tó ti má dẹ̀ délé mo máa lọ ń kírun ìyẹn táyé ẹ̀ bá yọ táyé ò bá yọ ọlọ́run ní ká fi tipátipá sùn
Ọlọ́run náà mọ̀ pé ó rẹ̀ mí ni ò jẹ́ kí n lè kírun ṣùgbọ́n gbà tẹ̀lé tí sọ́n sàn màá try láti adjust. níbi adẹ́gùn tó bá lè adjust ṣùgbọ́n wọ́n kárí máa jẹ́ ẹ ṣe sì máa lọ sẹ́nu iṣẹ́ Ọlọ́run fẹ́ òun ni ká dá wọlé ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká máa ṣe ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin ènìyàn ẹ tẹ́tí ẹ gbọ́ o òdodo ọ̀rọ̀ dé ìfẹ́ Ọlọ́run ló yẹ ká ṣe ká má ṣe fẹ́ Hello sir. Yes sir. Ẹ ti fẹ́ dé ẹgbẹ́ ọ́fíìsì ẹjọ́ ètò ẹ bá mi hang around fún 5 to 6 minutes tó bá ti tó time máa pè yín kẹ́ wọlé sir. ká bẹ̀rù Ọlọ́run ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká dá wọlé ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká máa ṣe ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù. Mo ti ń dúró dè yín ti pa aago yín títí aago yín ò lọ. Aago lẹ pé tẹkàn ní kí n dúró síta tẹkàn ìdá mi dúró síta. Gbogbo lẹ fi máa ṣe bá dẹ́kun lè ṣe yín Mo bọ̀. ti pa aago yín okay ẹ má bínú how many copies ni ẹ need? Bátìrì ẹ̀ ti kú. No problem how many copies ni ẹ need? Ní di 3,000 copies. 3,000 copies okay kò dẹ̀ ju báyìí lọ. Àmọ̀ bí ọjà yẹn. ọ̀gá ẹ pẹ̀lẹ́ ẹjọ́ mẹ́ta ẹja tí ẹ wá di ọ̀dà tá ẹ máa dẹ̀ tún padà rí wọn kí ló ṣẹlẹ̀. Lóòótọ́ ni kò sí problem bí nǹkan ṣe rí náà tó jẹ́ ká kó lọ́jọ́já díẹ̀. báwo wá ní iṣẹ́ yìí tẹ́lẹ̀ fẹ́ ṣe pẹ̀lú. náà náà wá fún sir. ó dẹ̀ ni wọ́n wá fún. bẹ́ẹ̀ ni sir òun náà wá fún. ok ẹ rí mi lọ́fíìsì ẹ jẹ́ ká rí ẹ. ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká dá wọlé ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká máa ṣe ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin ènìyàn ẹ tẹ́tí ẹ gbọ́ o òdodo ọ̀rọ̀ dé ìfẹ́ Ọlọ́run ló yẹ ká ṣe ká má ṣe fẹ́ ara wa ẹni tó ṣe fẹ́ Ọlọ́run lọ́lọ́run ń yọ. ọ̀gá báwo ni látara sà ẹ pẹ̀lẹ́ ẹ fẹ́ lọ kírun. mo ti lọ sí mọ́sìkì aago méjì ti ṣẹ́jú báyìí báyìí. àwọn àìsàn ẹ má bínú pé ní sọ fún yín tẹ́lẹ̀ ní birthday mi rẹ̀ ti celebrate ẹ̀ pẹ̀lú àwọn yòókù ní ọ́fíìsì ni mo fi ní kí n gbé ẹ̀rù kékeré ìwà fún yín sà. ó lè sọ fún fẹ́ ṣe bẹ́ẹ̀ tètè náà ó ti wá kò sí bẹ́ẹ̀ ọlọ́wọ́ jẹ́ kájú ó máa rọ́jú á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún àmọ́ sà mo tẹ̀ ti fẹ́ máa wá lọ sí mọ́sìkì báyìí bí mo tẹ̀ ṣe rí wọn náà ó dàbí pé ìwọ náà ti múra àti lọ sí mọ́sìkì. bẹ́ẹ̀ ni sà jẹ́ ká pàdé mọ́sìkì jẹ́ kébí náà gbélé sínú ilé. ẹ jẹ́ kí n lọ mú tẹ̀síbá Ọ̀yá, má tó. lẹ́sà. Ọlọ́run tó ṣẹ̀dá ènìyàn Ọlọ́hun tó rò gbogbo ohun tọ́lọ́run dá pátá kò dá lórí asán ṣùgbọ́n ènìyàn ló burú jù nínú ẹ̀dá tọ́lọ́run dá ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ohun tọ́lọ́run fẹ́ òun ni ká dá wọlé ohun tó. Wo alàgbà yìí gẹ́gẹ́ bí iṣẹ́ wa o ní kí n pìtì rẹ pàpà tó yọ nísìnyí bá fi wọ́n lẹ̀ kí wọ́n sí ẹ léṣe dànù ṣùgbọ́n tó fi yà mí lẹ́nu ni pé nírú kọ̀ǹdíṣàn yìí tó sọ pé o fẹ́ kírun ni wàá wò pé o tiẹ̀ lẹ̀ kó kírun wọ́n á yà mí lẹ́nu pé ẹni tó súnmọ́ Ọlọ́run tó báyìí tí ń kírun déédéé ṣé àdánwò látọ̀dọ̀ Ọlọ́run ni ká pe léyìn ni àbí ìfẹ́ inú rẹ tó wù. àwẹ̀ owíkẹ̀dọ̀ o sì po pọ́ìsẹ̀ mọ́ oúnjẹ wàá gbé fún àwọn ẹran tẹ́ ẹran méje fi kú ṣé ìwọ mọ̀ pé ẹlẹ́mìí ni ẹran náà ni o dẹ̀ mọ̀ pé ẹran tó gbé pọ́ìsìn fún àwọn kan lónìí jẹ́ kí n sọ kínní kan fún ẹ o
ẹni tí yóò rí ìwẹ̀ ẹni tá a bá kú ẹnìkan fi òrò pamọ́ fún o wá sọ fún mi tẹ́ẹ̀mí sọ òdodo fún mi tó bá jẹ́ pé o ní nǹkan kan lọ́kàn ló fi ṣe irú yẹn sọ fún mi kí n lè mọ bí màá ṣe help ẹ so yọ ń sè poison tó pò mọ́ oúnjẹ nísìn o fi dán àwọn ẹran yẹn wò bóyá o fẹ́ poison ẹnìkan ni ìwọ àti ta lẹ jà níbi iṣẹ́ ta ló fẹ́ poison sọ fún mi wo ọ̀ràn burúkú ló dá o ọ̀ràn burúkú gidi ni torí náà tí kèsì yìí bá ń lọ wọ́n á ránṣẹ́ sáwọn NAFDAC wọ́n á ní wọ́n wá oúnjẹ yẹn wò wọ́n á wá ránṣẹ́ sáwọn ẹ̀jẹ̀ lè bí àwọn ẹ̀jẹ̀ lè tọwọ́ wọn bá tẹ̀ ọ́ báyìí wọ́n á ní wọ́n lọ rí máa jẹ ṣéètì ni pé o gbọ́dọ̀ jẹ́wọ́ fún mi ẹ̀tọ́ ọba fẹ́ pa nínú rẹ̀ tó fi po oúnjẹ yìí tó fi po pọ́ìsìn mọ́ oúnjẹ yẹn kó o jẹ́wọ́ fún mi kí n mọ ọ̀nà tí mo lè fi hẹ́ẹ̀pẹ́ ta ló ṣẹ̀ ẹ́ ọ̀gá kò rí bẹ́ẹ̀. àní ta ló ṣẹ̀ ẹ́ tó fẹ́ pa. ó ti rí mo ṣàlàyé fún yín ọ̀gá ó ti rí mo ti ṣàlàyé. ló fi pa ẹran méje. ìkan náà ọmọọṣẹ́ mi ni ẹ̀sán náà mi. kí n lọ mẹsẹ̀ ẹ̀ sí. ìkan náà ọmọọṣẹ́ mi ni òun ló lòun ṣe bá dé mo ti lọ mọ́sáàsì kó tó dé ọ̀nà mọ́sáàsì ló dùn mọ́ lọ ó pàdé mi lẹ́nu ọ̀nà ní lóun ṣe bá dé ló bá gbóúnjẹ fún mi ẹ̀sán náà mi ọ̀gá ìsànú mi oúnjẹ tó gbé fún mi mi ò lè jẹ mọ́ ọ́fíìsì mo gbé padà sí tí n bá ti mọ́sáàsì dé màá wá jẹ mo lérò mo ṣe kírun tán mò ń padà bọ̀ ọ̀gá iléeṣẹ́ wa pátápátá òun ló ní kí n jájọ jáde jíjáde tá a jáde ọ̀gá ìsànú mi jíjáde tá a jọ jáde ìpadà sí ọ́fíìsì mọ́ ọjọ́ kejì mo tó dé ọjọ́ kejì tí mo dé ó ní mo gbóúnjẹ tó wà lórí tébù tí mi ò lè jẹ mọ́ lánàá ó ní mo dà síta ìmọ̀pá àwọn ẹran ló jẹ́ ìmọ̀pá ẹran ló jẹ́ ọ̀gá ìsànú mi. But listen. Ìmọ̀gbẹ́ni ló jẹ́ ọ̀gá. Listen. Ṣé ọmọbìnrin yẹn ló gbóúnjẹ yẹn wá? Bẹ́ẹ̀ ni ọ̀gá. Ìwọ wa lè jẹ́ máa bẹ́ẹ̀ pé o jáde lọ. Bẹ́ẹ̀ ni ọ̀gá. Ọgbà tó dé ń dọ́kítọ̀ wá dà fẹ́ràn. Bẹ́ẹ̀ ni. Ẹran méje ló wá fún. Ìmọ̀gbẹ́ni pọ̀ ọ̀gá. Ṣé a lè rí ọmọ yẹn ní? Ó ń bẹ lọ́fíìsì. Kí ló kọ́? Mọ̀ṣúrà ló jẹ́. Mọ̀ṣúrà ló kọ rẹ̀ ọ̀gá. Ẹ ṣàánú mi Mọ̀ṣúrà ní jẹ́. Wo tí wọ́n bá mú dé tó bá dì náà ẹ̀. Àwé a ní kí wọ́n lu ẹ̀ pa pátápátá. Kò gbọ́dọ̀ má jẹ́wọ́ ó ní láti jẹ́wọ́ ọ̀gá ẹ ṣàánú mi. Ẹ̀yìn tí wọ́n fìyà jẹ ní ọmọ nísìn tó yọ sí títí tí wọ́n kò ní ọmọ tó yọ báyìí. Ẹ ṣe mo dúpẹ́. ẹni tó ṣèfẹ́ Ọlọ́run lọ́lọ́run ń yọ́nú sí ẹni tó ṣèfẹ́ ara rẹ̀ á rí bínú Ọlọ́run. Ṣé Mọ̀ṣúrà ni? Mọ̀ṣúrà ni òun náà ni ọ̀gá. Ẹ pẹ̀lẹ́ o wọ̀dà. Wọ́n ní ẹ̀sìn bá dé yín ní ẹ̀ẹ̀kan bíi ọjọ́ mẹ́ta sẹ́yìn. Bẹ́ẹ̀ ni sà. Ẹ ṣe Bẹ́ẹ̀ ni sà. happy birthday. Yes sir. Wọ́n ní ẹ̀ ń gbóúnjẹ fáwọn èèyàn káàkiri. Títí kan Mr. Suleiman. Bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ni níjọ́ tí ẹ gbé oúnjẹ yẹn wá wọ́n ní ẹnu ọ̀nà ni ẹ ti pàdé wọn àbí. Ibẹ̀ ló ti pàdé mi ọ̀gá mọ́sáàsì mọ́ lọ ẹnu ọ̀nà ló pàdé mi ló lóun ṣe bá dé ẹnu ọ̀nà ló pàdé mi ló gbóúnjẹ fún mi oúnjẹ ni mo gbé sọ́fíìsì tí mi ò jẹ tí mo fi lọ kírun àbí ibo ló pàdé mi Mọ̀ṣúrà. ṣé ẹnu ọ̀nà lẹ pàdé ẹ lóòótọ́. Bẹ́ẹ̀ ni sà. wọ́n ní ẹ gbé oúnjẹ yẹn pàdé àwọn lẹ́nu ọ̀nà àwọn gbé lẹ̀ sínú ọ́fíìsì wọ́n lọ nígbà tí wọ́n fi padà dé àwọn ọ̀gá pátápátá pè jáde wọ́n lọ jọ́ kejì ló tó padà sọ́fíìsì wọn ò láǹfààní àti jẹ́jẹ́ yẹn mọ́ nígbà tó wá di jọ́ kejì wọ́n rí pọ́ńdẹ ẹ̀jẹ̀ bàjẹ́ wọ́n dà síta fún ẹran àwọn ẹran méje dẹ̀ jẹ́ wọ́n sì níbo ni poison gbàdé ní oúnjẹ náà gbọ́ o mo fẹ́ help ẹ ni o if not sórí torturing room tí mo wà yìí kò yẹ kí wọ́n bá ẹ lẹ́ o kò yí ọ́ sè láti help Suleiman ni mo ṣe wá bì wá wò tí mo bá ti ń kúrò ń bì máa send àwọn bọ́ọ̀sì sí ẹ gbogbo ẹwà rẹ jágajàga yẹn wọ́n á bẹ́ẹ̀ bàjẹ́ tó o bá tètè jẹ́wọ́ kó yá jẹ́wọ́ fún mi kí n mọ̀ ọ̀nà tí màá fi help ẹ
ǹjọ́ yọ nísìnyí. Yes, sir. Èṣù ni sà. Kí ló dé tó o fi poison sí? Èṣù ni. Èṣù ni. Ẹ̀dá àti pé gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọ̀gá Suleiman náà fà á. Bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ wọ́n ṣe fà. Ṣé rí nígbà náà ti dé ọ́fíìsì ọ̀dọ̀ tiwa náà wọ́n á sọ pé kí n mọ kírun mo wá rí i pé wàhálà ló mọ kírun iṣẹ́ ń pọ̀ jù kò dẹ̀ sí tó ọ̀gá Suleiman sọ fún ọ̀gá tó gé gbọ́ ni mo wá fi wòye pé kí n dá bí ọgbọ́n èyí náà sì mọ ohun torílẹ̀-èdè sọ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀ṣẹ́ kan mọ́ gbàṣẹ́ lọ́wọ́ mi òun ni mo fi dá bí ọgbọ́n àti pé èṣù ni ẹ torí tọ́ lọ́hùn. Pé tó bá kú. Rárá sà èṣù ní sà. Èṣù ló ṣe bẹ́ẹ̀ tó fẹ́ pa èṣù náà burú o. Ó dà pẹ̀lẹ́. Mr. Suleiman ó rí i pé orí ẹ̀ ló bẹ̀rẹ̀ síbẹ̀. ẹ ṣé mo dúpẹ́. Ìwà ti dùnkú fáínálì. ẹ ṣé mo dúpẹ́ ọ̀gá. Oúnjẹ tó gbé fún ọ yẹn ká pé ló ká ẹ la tó fi ìrólẹ̀ ni ọba kan jẹ lọ ọba kú àwọn eléyìí perfect débi pé wọ́n á sáré palẹ̀ oúnjẹ yẹn mọ́ tí wò ní mọ ibi tí poison yẹn ti wá wọ́n kàn ṣe postmortem fún ẹni wọn á ló ti kú dànù ọdẹ nǹkan ni wọn ò ní mọ ibi tó ti jẹun tó ti yọ sí nítorí náà yá tẹra mọ́ ìrun kí sí dáadáa ìrun lọ́yẹ̀ ẹ̀ o ọba ti dògbò ìrun lọ́yẹ̀ ẹ̀ o kó yá tẹra máa kó dúró tọlọ́run rẹ dáadáa so ti yọ sí sista Mansurat ní ti yín mo máa ẹ̀kọ́ ní sórí nígbà tó ti jẹ́wọ́ yẹn mo fẹ́ pa Suleiman rẹ̀ rárá sà èṣù ní sà mo mà èṣù burú so bí mo bá ti ń kó sí ìgbà lọ pé officer in charge màá ní kó ṣe case file so ti yọ nísìn nígbà tí ọba ẹ tó bí irú ìdáyé ọ̀la ẹ lọ sí kóòtù. màá ẹ̀ fún yín àní màá ẹ̀ fún yín ẹjọ́ màá ẹ̀ fún yín ẹ lọ sí kóòtù. àní màá ẹ mà pápá yẹn ni èṣù ni èṣù ni wọ́n máa hàn gẹ̀gẹ̀ ni wọ́n máa hàn gẹ̀gẹ̀ ni. ọ̀gá ẹ̀ dà mí. wá sí dáadé wọ́n fẹ́ ká èso èṣù ni. ẹjọ́ àpàyàn ló máa ń bọ̀. ọ̀gá ọ̀fẹ́ lágbára. ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká dáwọ́lé ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká máa ṣe ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. ẹ̀yin ènìyàn ẹ tẹ́tí ẹ gbọ́ o òdodo ọ̀rọ̀ dé ìfẹ́ Ọlọ́run ló yẹ ká ṣe ká má ṣe fẹ́ ara wa ẹni tó ṣe fẹ́ Ọlọ́run lọ́lọ́run ń yọ́nú sí ẹni tó ṣe fẹ́ ara rẹ̀ á rí bínú Ọlọ́run ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká dáwọ́lé ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká máa ṣe ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run tó ṣẹ̀dá ènìyàn Olohun tó rò gbogbo ohun tọ́lọ́run dá pátá kò dá lórí asán ṣùgbọ́n ènìyàn ló burú jù nínú ẹ̀dá tọ́lọ́run dá ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run.